àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ̀lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá kàrámù náà bá ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́dọ̀ fẹ́ràn sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la owó fún kówó. iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. bí akil hayyi alqayyum ọlọ́ba wa jórí bẹ́ẹ̀ àwa tọrọ fún bàbá wa maulana sheikhuna kamaluddini al-adabi ọlọ́ndàkùn bá wa kẹwọn kọlọ́n bá wa ṣíjú àánú wọn so ọlọ́n bá wa kẹwọn bákan náà bàbá wa yusuf al-abwaji ọlọ́ndàkùn bá wa kẹ àwọn náà maulana sheikhuna mustapha zaglulu sanusi ládàáyẹrí ọlọ́n bá wa kẹ wọn bàbá wa fadilatu sheikh musin edu wa sheikh Abdulatif Amoni wa Sheikh Jirgis Akodo rahmatullahi ta'ala alayhim ajma'in. bàbá wa mudirul markaz tóní àti gbogbo àwọn tọ́lọ̀ ń kó sáàyè àwọn bàbá wọ̀nyí ọlọ́run bá wa fún wọn lẹ́mìí gígùn àtàláfíà tó péye. lónìí àwa kí ẹ̀yin ọmọ ẹ̀yà wa tá a jẹ wà lórí ètò pé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. a rí i pé ètò tòní àkọ́kọ́ ni pé àfẹ́ kógun àfẹ́ mú àwọn kókó jáde. àkọ́kọ́ ni pé ń tààmà ni pé nǹkan ti ṣe àwa mùsùlùmí nǹkan ò ṣe Islam tó fi di pé wọ́n ń pè kíní kan ní at-taqlid yìí ni wọ́n ń pè ní dogmatism yìí Islam ò faramọ́ bíi tí wọ́n mọ̀ fẹ́ni tó bá jó ní mímọ́. lànàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ló fi jóyè wá wípé man ijtahada fa asaba lahu ajrani gbogbo ẹni tó bá lè ṣe gbìyànjú kó ṣèwádìí lórí ọ̀rọ̀ mímọ́ lahu ajrani asaba ó wá ṣe gbìyànjú náà ó sì bọ́ sójú ẹ̀ lahu ajrani yóò gbẹ̀san méjì wa man akhtaha falahu ajrun àmọ́ ẹni bá ṣe àṣìṣe ó ṣe gbìyànjú á san lẹ́san gbìyànjú rẹ̀ tó ṣe á sì ní fìyà jẹ torí pé gbìyànjú ló ṣe táníyàn rẹ̀ bá ti dáa èyí táwa náà ń ṣe lọ́wọ́ yìí ìgbìyànjú ni àwọn tí wọ́n lọ lánàá náà ìgbìyànjú ni torí ẹ̀ ló fi já sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe irú iṣẹ́ tá à ń ṣe yóò tako làákàyè ẹni tí ò lè ronú kódà yóò bùkátà kí wọ́n bú ọ àmọ́ ìwọ ló gbọ́dọ̀ wó bẹ̀ torí pọ́lọ́ náà ló sọ fún Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé má wó bẹ̀ lórí ń tàn wí bẹ́yẹn bá wa ń kàn dẹ́mu tí ń bá ń bú wa kò sí ń tó lè sọ àníwò torí pé al-Qur'ani sọ fún wa nínú suratul Ahzab wípé alladhina yuballaghuna risalatillah àwọn tí wọ́n ó máa jíṣẹ́ Ọlọ́run yakhshawnahu Ọlọ́run nìkan ni wọ́n máa páyà wala yakhshawna ahadan illa Allah wọ́n á sì ní páyà ẹnìkankan yàtọ̀ sọ́lọ́run wa kafa billahi hasiba torí pé Ọlọ́run abá ní ó ṣèṣirò wọn Ọlọ́run abá ní ó mójútó wọn Ọlọ́run sì ní ó ṣọ́ wọn ìyẹn la fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n dákun kó túbọ̀ máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa kó sì wọlé apá àláníyàn láti dọ̀tí Islam tàbí láti rẹ Islam ńlẹ̀ a sì sásá bẹ́ẹ̀ jọ kán tí wọ́n sọ alhamdulilayi rabbil alamin kò sóòkọ tí wọ́n fún wa tán nígbà kan wọ́n ní ṣe àní ṣe nígbà kan wọ́n láwọn kan níran nígbà kan wọ́n gbò sí tí wọ́n sọ alhamdulilayi gbogbo ẹ̀ ní ìsìn wọ́n ti drop ẹ̀ torí pé tí n bá fẹ́ mú ọ̀rọ̀ wá èyí máa mú wá bil Qur'ani wá bil hadithi pẹ̀lú hadith tó já sí pé wafaqa bil kitabi tó ní bámu pẹ̀lú al-Qur'an a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí eléyìí àwọn ò ní bá wọn lo àdíìsù tí ó máa yapa ọ̀rọ̀ Ọlọ́run torí pé ànẹ́bí ò ní yapa Ọlọ́run torí pé Ọlọ́run ló rán ànẹ́bí pé kúl jó yé wọn wípé inni attaba'i illa ma yuha ilayya èmi ò ní báyàn tẹ̀lé nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ́run fi rán mi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Muhammad pé ja'alnaka ala shara'atin min al-amr èmi Ọlọ́run ni mo máa fi ọ́ lẹ́sẹ̀ lẹ́nà lórí al-Qur'an fattaba'iha Qur'ani tí ń jẹ́ sharia yìí òun náà ni kó o máa tẹ̀lé o wala tattaba'i ahwaha má tẹ̀lé fẹ́nu àwọn èèyàn
nínú alukur'an anihkum baynahum bima anzala Allah máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú ntọ́lọ̀ ń bá sọ̀kalẹ̀ fún wa ànábì tábà wá ń sọ yìí pé àti Allaha wa àti urrasula àti urrasul fima uhiya ilay àti urrasul ẹ tẹ̀lé ànábì lórí ntọ́lúwa fi ránṣẹ́ sí kì í ṣe pé ànábì ni ó tún nírònú míì tó fẹ́ fi ṣẹ̀sìn kò lè fi nǹkan míì ṣẹ̀sìn yàtọ̀ sí ntọ́lọ̀ ní ó fi ṣe ibi tá a yìí ń gẹ̀tì rángìnú tọ́lọ̀ ń bá ń sọ fún wa wípé ẹ tẹ̀lé ànábì fíìmà unzila ilayhi lórí tí wọ́n sọ̀kalẹ̀ fún torí pé òun náà ló sọ fún wa wípé alukur'an sọ fún wa ọlọ́ni uhiya ilayya hadha alukur'an sọ fún wa pé wọ́n fa alukur'an yìí wọ́n fi ránṣẹ́ sí mi li unzirakum bihi kó lè máa jásí pé òun náà ní fi máa jíṣẹ́ fún yín wa man balagha àti gbogbo ẹ̀ńtà alukur'an yẹn bá dé ti gbọ́ rẹ̀ so ànábì ò sọ ọ̀rọ̀ òwe míì kalẹ̀ fún wa pé ìwé àfa kan yàtọ̀ sí alukur'an ẹ wá jẹ́ asáré wo àwọn tá a mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá kájọ wá gbé sílẹ̀ káyè àkọlé ọ̀rọ̀ wa yìí ni pé ta lẹni tó ń ba ànábì lórúkọ jẹ́ ẹ rí i pé àwa mùsùlùmí fúnra wa là ń bọ́kọ ànábì jẹ́ àwọn nǹkan tá a sì kọ́lẹ̀ yìí táwọn tí wọ́n jẹ́ ọ̀tá Islam tí wọ́n bá fi ṣe fíìmù lónìí á dáná sun wọn á pa wọn wàláálí àwọn ìwé tí wọ́n ti rí nǹkan nì tí wọ́n sọ ọ́ di fíìmù yẹn á dáná sun àwọn ìwé yẹn kọ́lọ̀ ń kó síjú àánú wa ẹ jẹ́ ń sáré tawájí lórí àwọn tá a kà lọ́sẹ̀ tó kọjá lọ nínú Sahihul Bukhari ọlọ́mọba wa kẹ́ àwọn náà lórí ìgbìyànjú wọn àfáwà Anas radiyallahu ta'ala anhu wọ́n ní anab Muhammad kana yatufu ala nisaihi fi laylatin wahida walahu 9 niswa wọ́n lá nàbí a máa rọ kiri ká àwọn ìyàwó rẹ̀ lóru ọjọ́ kan péré Anasi kan yìí náà ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n ní lahu 9 niswa wọ́n ní ìyàwó 9 ni wọ́n ní pé àmóru ọjọ́ kan ní wọ́n rí pé wọ́n rọ kiri ká wọn nígbà tó wá sọ̀rọ̀ yìí wàkọ́ọ̀lẹ̀ àfa kan wá ní khalifa Sa'idu Qatada ló gba ọ̀rọ̀ yìí wá ó wá ní waqala li khalifatun khalifa wa dá sọ̀rọ̀ yìí pé haddathana Yazid bun Zara'i haddathana Sa'id an Qatada tó wá sọ̀rọ̀ yìí pé anna Hanasa pé Anasi tẹ̀rí wọn ó sọ yìí pé haddathahum ó sọ fún àwọn pé ani nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn gbọ́ lẹ́nu ànábì ni ẹ gbọ́ ẹ gbọ́rọ̀ eléyìí o ẹ mú kókó yìí dání khalifa ń jẹ́ ó máa yé wa Yazidu bun Zara'i ó ní Sa'idu an Qatada jóyè wa pé anna Hanasan haddathahum ó lánàá sọ fáwọn pé ani nàbí yìí pé òun gbọ́ lẹ́nu ànábì ni sallallahu alayhi wa sallam àdìsù yìí ń bẹ nínú Sahihul Bukhari torí àfáà kan náà ń sọ yìí pé ìwọ kọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kò lálàáfíà ó lálàáfíà èmi kọ́ ni mò ń sọ bí kò lálàáfíà alukurani ń sọ bí kò lálàáfíà a sì ra àwọn àfáà tí wọ́n kọjá lọ náà tí wọ́n ń sọ pọ́rọ̀ yìí ò lálàáfíà mo sì ka àwọn àfáà tó pọ̀ so kọ Anasi ń sọ níbí pé òun gbọ́ lẹ́nu ànábì pé ànábì ló ń sọ bẹ́ẹ̀ fóun tá a bá lọ ka Sahihul Bukhari ó wà nínú volume 5 mi ò ní wí jù bẹ́ẹ̀ lọ péjì ń bẹ ń bí àmọ́ mi ò ní wí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tá a bá ka alukur'an nínú suratul Isra tó jásí pé ó kọ́ rẹ̀ gangan Bani Isra'ili ni ó ní wa mina al-layli fata'ajjad bihi nafilatan lak ọlọ́run ní ká nàbí máa lò nínú òru rẹ̀ kó máa fi ṣe náfìlà ládàáyẹn fóun nìkan pé ansa an yab'athaka rabbuka maqaman mahmuda torí pé náfìlà yẹn òun ló ṣe débi pé ọlọ́run ó padà fi gbé ọ dìde yóò gbé ọ sáàyè kan maqaman mahmuda àyè tá yóò máa yìn ọ́ tí ò ní sábùkù lára wa náà máa sallallahu alayhi wa sallam àdìsù kan nìyẹn Anasi lóhùn gbọ́ lẹ́nu tani lẹ́nu àná Muhammad nínú Sahihul Bukhari kan náà nínú Sahihul Bukhari kan náà ó sì sọ yìí pé àwọn ìyàwó ànábì yẹn o mélòó ló pè wọ́n ó pè wọ́n ní 9 nínú Sahihul Bukhari bákan náà tá a bá lọ ka volume 1 àfáà kan yìí náà حدثني محمد بن بشار قال حدثنا معاذ بن هشام قال حدثني هبي عن قتادة كان يناني
qala haddathana Anas ibn Malik ó ní Anas ọmọ Malik sọ fún wa ó ní kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yaduru ala nisa'ihi fi as-sa'ati al-wahida min al-layli wan-nahar hadisu mi rè o ó lá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ni tí máa rọ kiri ká àwọn ìyàwó rẹ̀ láti ní ìbálò pẹ̀lú wọn láàrin wákàtí kan mina layli wa nahar lóru àti lọ́sàn. A lè sọ pé òru àtọ̀sán a sì lè sọ pé òru so ó ní wa unna ihda ashara wọ́n sì jẹ́ mẹ́kànlá nínú rìwáyà kan èyí tá a kọ́kọ́ kà nísìn fi Sahih al-Bukhari gangan Anas ń jó yé wa pé àwọn ìyàwó yẹn o mẹ́sàn-án ni wọ́n o àmọ́ nínú àdísù mi ó tún wá láwọn ìyàwó tá Nábì máa ń rọ kiri ká yẹn wa unna ihda ashara ó ní mẹ́kànlá ni wọ́n. àfáà yìí ní qultu li Anas mo tún wá ń bi Anas léèrè àwa kana yutiku agbára rẹ̀ sì gbé agbára rẹ̀ ó sì gbé qala natahaddath àwa là ń sọ ọ́ ṣe mọ̀ pé níbi kan Ọlọ́run gbọ́ lẹ́nu Ànábì ni níbí yìí nísìnyí ó ní kunna natahaddath àwa jẹ́ ni tá à ń sọ láàrin ara wa pé anna u'tiya quwwatu 30 pé wọ́n fún un lágbára 30 ènìyàn. so wa qala Sa'id an Qatada Sa'id tó wá sọ látẹnu Qatada yìí pé inna Anasa addatha 9 niswa Anasi pé níyàwó 9 níbì kan ó tún pé níyàwó 11 níbòmí fi Sahih al-Bukhari ẹ wo contradiction àti ẹ̀ ní bùkátà pẹ̀lú yìí ara àwọn tá a mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá nìyẹn. náà ká tún wá gbọ́ àwọn míì léyìí tí ò bá ìgbésí ayé ìtàn ìntà lè gbọ́ nípa àwọn Sheikh Adam táwọn ìyàwó wọn ò gbọ́dọ̀ wù níwà tí ìyàwó Sheikh Kamaluddin al-Hadabi tí wọ́n lè wù níwà kẹ́nìkan wá máa fi irú rẹ̀ ròyìn ìyàwó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadha ghayru ma'qul àkọ́kọ́ ni pé kò bá làákàyè mu lọ́dọ̀ ẹni tó bá ní làákàyè ni o ó lè bá làákàyè mu lọ́dọ̀ ẹni tí ò ní mo fẹ́ sáré yànnàná nínú àwọn tá a ti mẹ́nubà tẹ́lẹ̀ ni eléyìí wọ́n pè ní báàbù mubashara til ahid ojú ọ̀nà ẹ̀kọ́ bá a ṣe ń bá ẹni tí ń ṣe háídọ̀ níbáṣepọ̀ torí pé tí wọ́n máa sọ ni pé Ànábì kan fara yùn wọ́n ni wọ́n kọ́ bẹ̀ láti máa fi tún ṣe wàláàlì nínú al-Qur'an Ọlọ́run ló bashara fi suratul Baqara bimana aljima pẹ̀lú ìtumọ̀ ìbásùn lọ́kọláya tí máa di ọmọ àmọ́ ìpọnulá ìlọ́ra ẹni mú náà ni processing tí máa tìyàn lọ bí pé a fẹ́ bára wa sùn ni wọ́n ṣe ń lo báṣára fáwọn náà torí pé a fẹ́ mú ara a fẹ́ kìbọnú ara ká a sì wà lábẹ́ aṣọ kan náà báṣára nìyẹn. Tafsir Ibn Kathir lágbédání ọ̀pọ̀ àwọn sọ̀hábà al-kiram gbogbo wọn náà ni wọ́n gbà yí pé báṣára yẹn o bimana aljima ìbálòpọ̀ tí máa wáyé láàrin lọ́kọláya tó sì jáde pé tí ìbálòpọ̀ yẹn bá wáyé o ó lè di ọmọ. tá a bá wọnú Suratul Baqara níbi Ọlọ́run ti ń sọ yí pé uhillat lakum laylata thiyami arrafathu ila nisaikum Ọlọ́run ti sọ dẹ̀tọ́ fún yín lórí àwọn ìyàwó yín arrafathu pé ẹ lè máa bá wọn dára tó ní í ṣe pẹ̀lú básùn pé a ti ṣe ìbásùn lẹ́tọ̀ọ́ fún yín lórí wọn. ṣẹ́gẹ́tì mi nísìn ẹnu tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ńgbà tọ́lọ́run wá débì kan ó ní alima Allahu annakum kuntum takhtanuna anfusakum Ọlọ́run mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin yọ ọ́ ṣe láàrin òru yẹn náà tẹ́lẹ̀ fataba aleikum àmọ́ Ọlọ́run gbà túbá yín wa afa ankum ó sì mójú kúò lára yín fal'ana àmọ́ láti sìn yín lọ bashiruhunna ẹ máa bá wọn lò pọ̀ ṣó ní kankan máa fọwọ́ pa wọn lára kán máa kíìsì wọn. eléyìí wa hakadha bó ti wà nìyí ruwiya an Mujahid tí wọ́n gbà wá lọ́dọ̀ Mujahid wa Ata
wa Ikrima wa Qatada wa ghayruhum fi sababi nusul wípé n tó ń ṣẹlẹ̀ náà ni fa abahal jima wa ta'am Ọlọ́run fara mọ́ pé wọ́n lè máa bá wọn láṣepọ̀ lọ́kọláya kán sì máa jẹun títí tí òru dúdú tí funfun ó fi jáde nínú òru dúdú. tó bá tún wá wo náà Al-Qur'ani mi báyìí ó ní wabtagu ma kataba Allahu lakum ẹ fi wá tí Ọlọ́run kọ kalẹ̀ fún yín yẹn ni pé ẹ fi wá ọmọ ló fi já sí pé tá a bá ka àyà yìí a rí pé qala Abu Hurairah dá sí wa Ibn Abbas wa Anas wa Sharih al-Qadi wa Mujahid wa Ikrima wa Sa'id ibn Jubair wa Atahu wa Rabi' ibn Anas wa Sudi wa Zayd ibn Aslam والحكم بن عتبة ومقاتل بن حيان والأسن البصري والدهاق وقتادة وغيره أتوامي وني يعني الولد الله نكافي ومني وقال عبد الرحمن بن زيد بن أسلم وابتغوا ما كتب الله لكم يعني الجماع ìbálòpọ̀ tí wọ́n ń pè ní sexual kílẹ̀ tí wọ́n gbé intercourse lọ́lọ́wọ́n bá ń sọ mbẹ̀ tá a bá tún wá lọ bí tọ́lọ̀ tún wá tún sọ wípé ولا تباشروهن وأنتم عاكفون في المساجد àmọ́ o ẹ gbọ́dọ̀ máa níbáṣepọ̀ pẹ̀lú wọn ẹ má bá wọn sùn níbàsùn lọ́kọláya وأنتم عاكفون في المساجد lásìkò tẹ́ ẹ bá ní kóra dúró sí mọ́ṣáláṣí ẹ má lọlé lọ súnmọ́ wọn. قال علي بن أبي طلحة علي ọmọ Tọ́lá Abi Tọ́lá sọ fún wa عن ابن عباس ó ní هذا في الرجل Ọlọ́run bá ń sọ eléyìí nítorí àwọn kan ya'takifu fil masjid fi Ramadan ó ń ṣe i'tikafu nínú mọ́ṣáláṣí nínú Ramadan aw fi ghayri Ramadan tàbí kèétí ẹ̀ ṣe nínú Ramadan fa harrama Allahu alayhi an yunki an-nisaa laylan aw nahara Ọlọ́run ṣe léèwọ̀ fún kó ló ń fẹ́ báyàwó láṣepọ̀ lọ́kọláya lóru àti lọ́sàn hatta yaqdi i'tikafahu títí tí ó fi parí i'tikafu ẹ̀. أفوى الدهاك وأن كان الرجل إذا اعتكف فخرج من المسجد جامع àwọn kan bẹ o tó bá wá ṣe i'tikafu nínú àwọn sàhábà wọn a máa kú ní i'tikafu yẹn wọn ó sì lọlé lọ bá ìyàwó wọn láṣepọ̀ insha tó bá wọn Ọlọ́run wá sọ fún wọn pé rárá o ẹ má dàrú ẹ̀ wò mọ́ o ìntàfẹ́ lò ní pé jáàmà bá ṣára yẹn ìbásùn ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ wàá fọwọ́ àmọ́ dọ́gbọ́n sí ó ń fọwọ́ pa wọn lára ni ó ń rìn wọn lára ni ẹ wá jẹ́ wá ka àdìsù àti rí nínú tafsir táwọn àáfàá wa yìí gbàgbọ́ jù gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń pe súnà mára wọn kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wọ̀ wá. báwo mubasharatul ahid ẹ̀kọ́ báwo la ṣe ń bá obìnrin sùn tó bá wà nínú nǹkan oṣù ni wọ́n pe báàbù yìí. wàá gbọ́n tí wọ́n sọ ń bẹ̀ ó ní haddathana Qabisa jẹ́ mú láti orí al-Aswad an Aisha látẹnu Aswad ó lóun gbọ́ lẹ́nu Aisha wípé qalat ń sọ wípé kuntu aghtasilu ana wan nabi sallallahu alayhi wa sallam min ina'in wahid èmi àtànẹ́bì àwa máa ń fi abọ́ kan náà wẹ̀ tàbí ká sọ pé a máa ń wẹ̀ nínú abọ́ kan náà èèyàn lè tú bẹ́ẹ̀ à ń fi abọ́ kan náà wẹ̀ a sì máa ń wẹ̀ nínú abọ́ kan náà kilana jumbun àwa méjèèjì dẹ̀ dára janaba ẹ gbọ́ o ó sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o káwọn kan wá kọ ilé yìí lẹ̀ kẹ́nìkan tí làákàyè rẹ̀ pé tó lóye tó fẹ́ràn Ọlọ́run àtànẹ́bì kó wá sọ pé ó lálàáfíà ẹ dákun ṣọ́lọ́run ló sọ fún wa pé ó lálàáfíà àbádàn Muhammad ọ̀rọ̀ yìí níbo lànẹ́bì ti sọ ilé yìí pé ó lálàáfíà àbánẹ́bì fúnra rẹ̀ ló wí ó ní kìlánà jumbon àwa méjèèjì àtijọ́ bára wa sùn tá a ti dáràn jánábà wàkánà yà àmúrù ni níbi tá a tún ti ń wẹ̀ yẹn náà a tún máa pàṣẹ fún mi fọ àtàvìr kí n tún fi aṣọ bojú ara fàyúbà aṣírù ni a dẹ̀ tún máa bá mi sùn bẹ́ẹ̀ àwọn àníṣe lọ́kàn ń fọwọ́ pa lára wà á na ahid mo sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ wo ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n ń lọ́ máa ná Muhammad táwọn ọ̀tá ìsìn bá wá lo eléyìí tí wọ́n fi ṣe fíìmù á dáná sun ayé á wo ayé á sì lè dáná sun ọ̀rọ̀ yìí ká parẹ́ níbi ó wà. ẹ gbọ́ mi ìlálẹ́ yìí bẹ́ẹ̀ bá fẹ́ràn Ọlọ́run tẹ́ fẹ́ràn ànábì omi ó jábọ́ lójú ẹlòmíì nù wa láwọn ọ̀rọ̀ tí wọ́n ló ń jáde lẹ́nu ànábì sáwọn ìyàwó ẹ̀
torí mo gbọ́dọ̀ bá kan sọ pé ìntànà tọ́lọ́run sọ ànábì ni pé lẹ́mọ̀ọ́bù asúlà àánà wọ́n á gbé mi dìde lẹ́ni tí ó máa jẹ́ elépè àmọ́ ó lè ṣépè díẹ̀díẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un pé ànábì Muhammad ó lè máa ṣe èpè díẹ̀díẹ̀ lọ́dọ̀ àfáà kan nínú àwọn àfáà súnnà ló sọ bẹ́ẹ̀ o mo ṣe alábàápàdé rẹ̀ lónìí látara pé ó fẹ́ takò mí ó ní pé torí pé làánà yẹn mùbálágà ni wípé kò ní mú èpè níṣẹ́ àmọ́ ó ṣépè fẹ́yàn méjì màá wá mú bi tí wọ́n ti kọ àkọọ́lẹ̀ pé ó ṣépè fún Aisha jáde jọ̀gbọ́n ti ń kúrò léyàn méjì àti ń rí àìmọye èpè ìyẹn fi hàn pé tẹ́ ẹ bá gba ilé ìwọlé ẹ ti gbà fún àfa elépè yẹn pé n ti ń ṣe yẹn súnà ni ẹ dẹ̀ ń sọ yìí pé laysal mu'minu bit-ta'ani mùmíní ò gbọ́dọ̀ jẹ́lẹ́kẹ́ ebú wala bil-fahish kò gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ wala al-mutafahish wala al-badhi ká má wàá sọ ẹni tó jẹ́ àná Muhammad tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa yìí pé lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe eré ń bẹ lára ànábì fẹ́ni tó bá fẹ́ jèrè láyé àti lọ́run máa ka àwọn nǹkan kan lálẹ́ yìí táwọn èèyàn fi yẹ̀yẹ́ ànábì nínú hadith tí wọ́n dẹ̀ ń sọ ipò lálàáfíà tí wọn náà bá lè farabalẹ̀ má ti gé mi lórí má ti bẹ̀ mí lọ́rùn má bẹ̀ mí lọ́rùn mo bẹ̀ ọ́ nítorí ọlọ́run rìsáàfù kọ́mẹ́ǹtì yẹn láì tí ìmọ̀ ibi tí èèyàn ń lọ ìmọ̀ akọ́ntì ò da mina ṣakáwà lára àpẹẹrẹ orí ibú ni ọlọ́mọ ṣe wá lórí ibú so ẹlòmíì ó kàn wọlé kò mọ bí tá à ń bọ̀rọ̀ lọ kò mọ bí tá a ti ń bọ̀ yóò kàn ní you this man you this kinní kan torí pé kò sí bẹ̀rù ọlọ́run nínú ayé mọ́ àfi kọ́lọ́run kó dákun kó là wá kó sì lálàákàyè wa náà ó ní fayuba ṣírù ni á dẹ̀ máa bá mi láṣepọ̀ wà á ní àhìn so mo sọ lọ́sẹ̀ tó kọjá yìí pé ẹni tó ṣe ìtìzár sórí ojú ara tó wá ń bá àṣà rẹ̀ ṣe ọ́gìn nìyẹn àbí kìsìn ẹ̀yin náà jẹ́ àjọ gbèsè làkàyè ìkan nìyẹn nínú àdìsù mi nínú àdìsù Bukhari náà ó lá nàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní kánẹt ihdana idha kánẹt ahidọ tẹ́nìkan bá ń ṣe nǹkan oṣù nínú wa àwa ìyàwó rẹ̀ fa arada rasulullahi sallallahu alayhi wa sallam an yubashiraha tànàbí bá wá fẹ́ bá a láṣepọ̀ ṣé ó fẹ́ kìsì ẹni tànàbí bá fẹ́ bá a láṣepọ̀ amaraha an tattadhira fi fawri haidọ́tìá yóò sọ wípé kó mú aṣọ kó fi lé ojú haidọ́ rẹ̀ thumma yubashiruha lẹ́yìn náà yóò wá máa bá a láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ó ní kọ́ọ̀làtì Aisha wa ń sọ yìí pé wa ayyukum yamliku iribahu kama kana annabi yamliku iribahu ta ló ní kápá àti láti kó abẹ́ ẹ̀ níjànú nǹkan abẹ́ rẹ̀ níjànú bá nàbí ṣe kó tiẹ̀ níjànú àwọn tí wọ́n níjànú jà nàbí lọ́wọ́ náà sàhábà bó bá yẹ pàdé sùn yìí bá lálàáfíà torí pé Uthman ibn Mas'ud radiyallahu ta'ala anhu òun tiẹ̀ lóhùn ò ní súnmọ́bìnrin láyé òun tóun ó fi kú mọ́ ni òun ò sì ní máa sùn lóru ó máa ṣe náfìlà ni òun ó sì máa gbààwẹ̀ lọ́sàn débi pé ìnira padà wá ṣẹ́yọ lára àwọn ìyàwó ẹ̀ táwọn ìyàwó ànábì padà wá rìpọ́ọ̀tù ẹ̀ fún ànábì tánábì padà wá dá lọ́wọ́ kọ́ ó wà ní Sahihul Bukhari náà pé Uthman ibn Mas'ud ṣe báwọn kan ni wọ́n wá bá ànábì látara pé àwọn fẹ́ súnmọ́ lọ́hùn tí kan ní èmi ò ní fẹ́ yàwó láéláé òun ò ní súnmọ́bìnrin ìkan lóhùn ò ní sùn lóru ìkan lóhùn máa gbààwẹ̀ lọ́sàn tánábì sọ pé àràrà o ànábì dẹ̀ ń sọ fún Uthman ibn Mas'ud wípé ojú rẹ̀ yìí ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ fún ara rẹ̀ ó lẹ́tọ̀ọ́ tó fún ìyàwó rẹ̀ ó lẹ́tọ̀ọ́ tó fún a ní nínú àwọn sàhábà tí wọ́n ní janujà nẹ́bì lọ tó bá jásẹ́ pàdé sí ibà lálàáfíà kódà àwọn tí wọ́n tiẹ̀ dé lẹ́yìn ara àwọn àfa tí wọ́n sáfóbìnrin tán yányán bí àfa wa Imam Nawawi rahimahullahu ta'ala wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa Tabari Ibn Jarir láwọn tí wọ́n tiẹ̀ mari ṣèbélé yìí ló bí tá nàbì sọ pé an-nikahu sunnati káfẹ́yàwó ìlànà tèmi náà tọ̀ torí pé lánàá àwọn ànábì ọlọ́ni faman raghiba an sunnati falaysa minni bẹ́ẹ̀ bá ti lóhùn òní ṣe kì í ṣe ọmọlẹ́yìn mi náà jẹ́ àfihàn lẹ̀
wọ́n ní táwọn Ànábì bá fẹ́ bẹ́ẹ̀ nìkan sunú wọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá mò ń bírífù yìí o yóò ní kó fi aṣọ lórí etí háídọ̀ rẹ̀ yóò wá máa bá a sùn pẹ̀lú ẹ̀ sọ pé ta ló kápá abẹ́ rẹ̀ nù yín tí òfin ní lọ fi sójú inú ara gángan so ìwọ náà fúnra ẹ jẹ́ àjọ gbèsè làákàyè so ìyẹn fi hàn pé nínú àdìdì mi wọ́n ní idha arada an yubashira imra'atan min nisa'ihi tó bá fẹ́ bẹ́ẹ̀ nìkan sunú àwọn ìyàwó rẹ̀ wa hiya haid tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé eré ló fẹ́ bá a ṣe ṣé ó fẹ́ fọwọ́ pa lára ni amaraha fatadhara yóò pa aláṣẹ ìyẹn ó mú aṣọ yóò tẹ̀ lójú ara yóò wá máa bá aláṣepọ̀ ńbẹ̀ ara àwọn ọ̀kọ́kúkọ tí wọ́n kọ́ lẹ̀ ní ó wà ní Sahih Bukhari ó wà ní volume 1 tí wọ́n ní ká máa gbàgbọ́ tí wọ́n á gbọ́ àdìsù eléyìí ládìsù tó já sí wípé kò tiẹ̀ bá làákàyè mu láti bí ìsíbẹ̀ yẹn ọ̀nà méjì ni màá gbà mọ́ àdìsù yẹn wá tí wọ́n á gbọ́ eléyìí ó tiẹ̀ wá burú jáì púpọ̀ ó wà nù àfáwà Abu Dawud gbà wá nù Sunan wọn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ Akínà gbà wá nù Sunan al-Kubra wá gbọ́n tí wọ́n sọ ó ní ẹnìkan ní sọ̀rọ̀ mi ò fẹ́ kà á lọ ni ó ní sa'altu Aisha qalat ihdana tahidu ẹni yẹn ń sọ fún Aisha yìí pé kanat ihdana tahidu wa laysa laha wa li zawjiha illa firashun wahid wípé ẹlòmíín nù wa nígbà tí ń bá ń ṣe nǹkan oṣù kò sí ìró kan wọn à ní ìró pé méjì tó dọ́kọ àti ìyàwó pọ̀ ìró ẹyọ kan náà ni wọ́n ní tí wọ́n ń lò ẹ̀gbọ́n tá Aisha sọ ni ó ní ukhbiruka bima sana'a Rasulullah jẹ́ kí n sọ bá nàbì tí máa ń ṣe fẹ́mi náà fún ọ ó ní dakhala famada ila masjidihi ànábì wọlé ńgbà wọlé ó wá jáde wọnú mọ́ṣáláṣí níbi tó ti máa ń sábà ṣàdúrà ó wá ní falam yansarif hatta galabatni ayni ànábì ò wọlé padà wá bá mi àfìgbà tó rún gbé mi lọ wa awja'ahu albardu òtútù wa mú ẹ máa gbọ́ wa awja'ahu albardu òtútù wa mú ànábì faqal ànábì wa ń sọ pé udni minni ó yá súnmọ́ bí qalat qultu ana ahid Aisha wa ni mo máa ń sọ fún ànábì mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn wá lánàbì sọ pé ikshifi anfakisaik káṣọ kú òun pópó tán káṣọ kú lójú ara ó ní fakashaftu anfakhidhayya mo wá káṣọ kú lójú ara fawada'a khaddahu wa sadrahu ala fakhidhayya ànábì wa mú páríkẹ́ báyìí àti igbá àyà rẹ̀ ó wá gbé sójú tán mi ìtumọ̀ ẹ̀ ni pé ó gbé ẹnu sí mi lójú ara tó fi ń ṣe nǹkan oṣù ó ní wahannaytu alayhi èmi náà wá ń fi ojú ara nì mo wá fi ń rìn mo bá fi ń yun mo ń gún mọ́ hatta dafi awa náà tó fi wá jásí pé òtútù yẹn wá ara rẹ̀ wá balẹ̀ ànábì wá sùn lọ astaghfirullah alazim Allah wala jadi ó lè dúró ó sì ń lọ. Sige, pagues tu. Udah. Alhamdulillah. Astaghfirullah. Ṣé ti wá padà? Ó ti wá. Ojú ọjọ́ ni. Ṣé ṣe lè continue ẹ̀ ní ojú wa? Ṣé ká continue? Naam, alhamdulillah rabbil alamin. Ẹ dákun ẹ̀yin ọmọ yẹn wa nẹ́tíwọ̀kì ló fẹ́ ṣe bí Ọlọ́run ti fẹ́ dára àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá wa dá padà torí pé tí ò bá ti dá padà báyìí ni inú ẹni tí ò fẹ́ gbọ́rú ọ̀rọ̀ báyìí yóò máa dùn
yóò máa dùn mọ́ pé alhamdulilayi ọlọ́run ti mú gbọ́ ọlọ́run ò fẹ́ràn tí ń wí sallallahu alayhi wa sallam. naam àdìsù yìí ń bẹ nínú àwọn tírà tá a kà yìí pé ara ànábì wá balẹ̀ àdìsù yìí bá a tiẹ̀ rí i pé àwọn àfa àti dọ̀ àfa rẹ̀ báwo ló ṣe dé nínú tírà àdìs ó tún wá wà nínú tírà àfa wa Bukhari rahimahullahu ta'ala èyí tí wọ́n ń pè ní al-adabul mufrad lil Bukhari wá gbọ́ bí wọ́n ti wí àdìsù yìí ń bẹ kí wọ́n náà jẹ́ àjọ gbé sí làákàyè. حدثنا عبد الله بن يزيد قال حدثنا عبد الرحمن بن زياد قال حدثني عمار بن قراب أن عمة له حدثته أنها سألت عائشة. عمار بن قراب ó ní kan nínú àwọn ọ̀nkù òun ló sọ fóun wípé Aisha sọ fóun pé anna sa'alat Aisha òun béèrè ìbéèrè kan lọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ní inna zawja hidana yuriduha fatamna'ahu nafsaha ẹlòmíì inú wa ń gbà mí nígbà ọkọ bá fẹ́ láṣepọ̀ pẹ̀lú rẹ̀ yóò kọ̀ fọ́nkọ kóun ò ṣe ó ní imma an takuna ghadba nínú kó jásí pé tìbínú inú ń bí arábìnrin am lam takun nashita tàbí kó jásí pé ara rẹ̀ ò gbá yágíyágí yẹn ni pé ara ẹ̀ ò ṣe kò ara ò ṣe yágíyágí fún ó ní fa'ala alayna fi dhalika min haraj ìjẹ́ aburú tí ẹ̀ ń bẹ fún wa lórí níta ṣe o qalat na'am ó láburú ń bẹ́ẹ̀ ó ní torí pé kí ni inna min haqqihi alayki nínú ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ náà ni pé law araka wa anta ala qatabin lam tamna'ihi kódà tó bá rí ọ tó wá ń bẹ lórí qatab ó gbọ́dọ̀ kọ̀ fún ìtumọ̀ méjì ni wọ́n tó qatab yẹn sí aláwọ̀kọ́ ni pé kódà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kódà tó bá ń bẹ létí ibi ìrù ràkúnmí tó fẹ́ jábọ́ tó bá bi ọ́ léèrè ó gbọ́dọ̀ kọ̀ fún ìtumọ̀ míì ni wípé kódà tó bá wà nínú nǹkan oṣù ó gbọ́dọ̀ kọ̀ pò nígbà qalat qultu laha ṣe mọ̀ pé ẹ máa gbọ́ o kẹ́lẹ̀ mọ̀ pé nǹkan oṣù ni wọ́n ń sọ ń bẹ̀ pé ó ní mo wá sọ pé ihdana tahidu wa laysa laha illa firashun wahid nígbà tá à ń sọ yìí a máa ń wà nínú nǹkan oṣù ńgbà tí mò ń wí yìí tó sì já sí pé láàrin àwa àtọkọ a ní ju aṣọ kan àwọn olè hafun wahid ibo náà ti ráṣọ náà tó pọ̀ njọ́ náà níbo ni wọ́n ti ráṣọ náà tó pọ̀ ó ní fa kayfa tusna òkè báwo ni wọ́n ṣe wá fẹ́ ṣe Aisha wá júwe bí wọ́n ti máa ṣe ó wá ní litashudda alayha idharaha kó mú aṣọ rẹ̀ kó ṣu sójú ara rẹ̀ thumma tanamu ma'ahu kó wá láṣepọ̀ pẹ̀lú ọkọ ó ní falahu ma fawqa dhalik máa pin tó wà lókè yẹn náà lẹ́tọ̀ ọkọ ó ní tún wá gbọ́ o sawfa ukhbiruka ma sana'a an-nabi wá gbọ́ bá nàbí tí máa ṣe máa fún ẹ ní ròǹpẹ́ ó ní kanati laylati minhu fata'antu shay'a gbogbo yẹn ẹjọ́ ni mo pèsè oúnjẹ kalẹ̀ fún fadakhala faradda al-baba ó lá nàbí wọlé ó tún jáde ó tilẹ̀kùn padà wa dakhala ila al-masjid ó wá wọnú mọ́ṣáláṣí lọ ó ní wa kana idha arada an yanama aghlaqa al-baba gbogbo yìí story ibi tí mo ṣàfẹ́ lò ní wípé lam yansarif hatta ghalabani an-nawm ó lá nàbí ò wọlé wá àfìgbà tó rún gbé mi lọ wa awja'ahu al-bardu òtútù wá mú òtútù kí ànábì mọ́lẹ̀ ó ní fa atani fa aqamani ló bá wá bá mi ló bá jí mi pé kí n dìde ní bá ń sọ pé idfa'ini bí ìgbà tọ́lọ́run tó ń sọ pé dathiruni zammiluni idfa'ini bá mi gbọ́n òtútù kúrò lára mi idfa'ini bá mi gbọ́n òtútù kúrò lára mi gbọ́n òtútù kúrò lára mi fa qultu lahu inni ahid mo wá sọ pé mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ qal anikshifi an fakhidayki káṣọ kúrò lójú ara níbí wọn fi nǹkan kan lé ojú nǹkan oṣù rárá o ní kọkúkọ tí wọ́n kọ sínú ìwé yìí o tí wọ́n sì ń sọ pé bá ti gba ilé yìí a lè jẹ́ mùsùlùmí tó bá yẹ pé àìní gba ilé yìí lèyìn òfin ní jẹ́ mùsùlùmí kó sì gba kùránì gbọ́ alhamdulillah tó bá jẹ́ ilé yìí lèyìn ò ní gbàgbọ́ tẹ́ ẹ fi ń ròyìn ànábì lọ́nà tí ò dá yìí lèyìn òfin ní ràánú ọlọ́run èmi ò ní gbàgbọ́ torí pé èèyàn ò lè gba ilé yìí gbọ́ kó ràánú ọlọ́run kó wá máa ròyìn ànábì báyìí
ó ní mò ń sọ fún ìdìfà ìní gbọ́n òtútù kúrò lára mi ó ní mo wá ń sọ fún pé inni ahid mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ qala ana akshifi anfakhidayki ó ní kaṣọ kúrò lójú tán ó ní fa kashaftu lahu anfakhidayya mo wá kaṣọ kúrò lójú gbogbo tán mi méjèèjì fa wada'a khaddahu wa ra'sahu ó wá gbé páríkẹ́ àtòrí ẹ̀ ala fakhidhi ó gbé síbi inú tán mi ṣàgbé ìtàn ojú ara ó ní ata dafiya títí tó tutù yẹn fi wá wọlé lára ẹ̀ astaghfirullah alazim ẹ jẹ́ kí n wá gbé yín lọ bí tí wọ́n ti lọ rí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ di àdísù fanda Muhammad tẹ́ ẹ bá lọ nù bíbélì tẹ́ ẹ bá lọ sí ìwé àwọn ọba àkíní inna lillahi wa inna ilayhi raji'un mo kọ́kọ́ fẹ́ kà ní Lárúbáwá kẹ́lẹ̀ gbọ́ ìdìfáyì yẹn ẹ gbọ́ mbẹ́ màá wá kà ní Yorùbá. Sifiril mulukul awwal li ishahil awwal wọ́n sọ mbẹ́ yìí pé wa shakhal maliku Dawud taqaddama fil ayyami wa kanu yudathirunahu bithiyabi falam yadfa ìdìfá yẹn nìyẹn o falam yadfa faqala lahu abiduhu liyaftashu li sayyidina al-mulk ala fatatin udhara فلتكفوا أمام الملك ولتكن له هادنا ولتتجع في حدنتك فيدفع سيدنا الملك وأقبل يوربا wọ́n ní Dáfídì ọba sì di arúgbó ọjọ́ rẹ̀ sì pọ̀ ìyẹn ni pé ẹ̀mí rẹ̀ gùn wọ́n sì fi aṣọ bò ó lára ṣùgbọ́n kò móoru ìyẹn ni pé òtútù ń mú ara rẹ̀ ò wálẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé jẹ́ kí a wá ọmọbìnrin kan wúńdíá fún olúwa mi ọba kí ó sì dúró níwájú ọba kí ó sì ṣìkẹ́ rẹ̀ kí ó sì dùbúlẹ̀ ní ọkàn àyà rẹ̀ olúwa mi ọba yóò sì móoru ibi tí asilu àdìsú rẹ̀. ìpín àwọn Yehudi wọ́n ti dá ètekéte sínú Islam wọ́n kó àwọn ọ̀rọ̀ nínú bíbélì wọ́n dẹ̀ ń sọ di hadith fáwọn mùsùlùmí wọ́n wà lọ mọ́ sàhábà kan làwọn inú wọn sì máa dùn pé asahul kutubi ba'da kitabillah la ilaha illallah dákun ọmọ ìyá mi ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá nìyẹn wàá gbọ́ mi ìlàlẹ́ yìí tó tún burú jáì ó ṣeéṣe kó o ti gbọ́ rí ó dẹ̀ ṣeéṣe kó o má ti gbọ́ rí kẹmọ àti gbọ́ yẹn náà rí tí wọ́n ní ìyá wa kan wọ́n ń pè ní Ummu Sulaim al-Ansariya kìí ṣe ìyàwó ànábì kìí sì ṣe bí ànábì wọ́n wá lánàbì a máa lọ ọ̀dọ̀ ẹ̀ lọ́sàn-án lọ máa sun oorun ọ̀sán kanat tabsutu lidabinata fayuqil indaha ànábì ó wá máa tẹ́ nǹkan lẹ̀ fún yóò wá máa sun oorun ọ̀sán bẹ́ẹ̀ ẹni pé yanamul kailula inda ó lọ ànábì lọ ń sun oorun ọ̀sán yóò fi lé rẹ̀ lẹ̀ yóò lọ máa sun oorun ẹ wo ọ̀rọ̀ burúkú tí wọ́n fi ń ròyìn àná Muhammad pé yóò fi lé rẹ̀ lẹ̀ yóò wá lọ máa sun oorun ọ̀sán lọ́dọ̀ Ummu Sulaim kìí ṣe ìyàwó ẹ̀ kìí ṣe bí ẹ̀ yóò wá lọ ọ̀dọ̀ ẹ̀ so fa idha anama an-nabi nígbà tá. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà Adam ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wa kàrámù náà bà ní Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la owó fún gbowó. iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.